Àsìkò yìí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ́ ẹ fi ń wò mí kò ní relédè ni. Mo sún sí dé ẹ kúlé. Òjìji ayé tòní ni mo pe àkọlé rẹ̀ ní ìfẹ́ ojú kan. Ìfẹ́ ojú kan. Ọlọ́run má jẹ́ àṣàgbà kan rẹ̀. Gbogbo obìnrin pátápátá. Obìnrin tó bá ṣe déédéé ìfẹ́ ojú kan ni ó mọ̀ wípé ó lágbára. Ìfẹ́ ojú kan ni wọ́n ń pè ní ìfẹ́ tí ò equal, ìfẹ́ tí ò dọ́gba, ìfẹ́ tó fì síbì kan jura wọn lọ. Obìnrin ló wá máa ń ṣe jù o. Obìnrin ló máa ń sábà yófẹ́ ọkùnrin. Tẹ́ ẹ bá rí obìnrin tó bá yófẹ́ ọkùnrin tí wọ́n bá ń ọ́dà tọ́níìkì fún wa láti ìlú òyìnbó pé kó máa lò kò ní bá lẹ́jẹ̀ mu torí bó ṣe ń rù ní ó máa gbẹ. Bó ṣe ń rù bírú obìnrin bẹ́ẹ̀ ṣe ń rù ní ó máa gbẹ. Kò wá tiẹ̀ ní níròrí kankan mọ́. Kò ní lè ro nǹkan kan mọ́ nínú ayé rẹ̀ kọjá àfẹ́ ọkùnrin yìí o. Tẹ́ ẹ bá sí gbáàyà rẹ̀ fọ́tò ọkùnrin lẹ́bàá bẹ̀. Ọkùnrin yìí ò sì ní rí ti ẹrù. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ni wọ́n máa ń dàgbà ju ọjọ́ orí wọn lọ nítorí ìfẹ́ ojú kan tí wọ́n ní. Ọkùnrin tó fẹ́ràn tí ò fẹ́ràn rẹ̀. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ sì wà lójú ọ̀nà tẹ́ ẹ jọ́ lọ́mọge. Tẹ́ ẹ jọ́ lọ́mọge. Ṣàmọ̀pá alárinà ni mí, mò ń ṣe alárinà. Obìnrin mi ò wà yóò pè rẹ̀ lọ́mọ 40 years, 40 ọdún. A sì lọ lọ́mọge lòun. Tẹ́ ẹ bá wá bí léèrè pé kí ló dé tó fi dàgbà tó báyìí tó tí ì máa rì yóò wá mọ́ sọ̀tàn àṣà ní sùkúta. N tó ṣẹlẹ̀ ní pé bọ́ì táwọn jọ ń déètì ara àwọn tẹ́lẹ̀ along the line ó ṣàwà lọ fẹ́ lòmíì lóyún. Nígbà wá fẹ́ lòmíì lóyún kí ló dé tẹ̀yìn irú éèjì wo lọ wà tó fi fẹ́ lòmíì lóyún. Ẹ lè mọ̀ pé gbà yẹn òun sì wà bíi 27 ṣètìráyé. Ọjọ́ wà á mọ̀ lọ́mọbìnrin mi lọ́wọ́. Wọ́n wà á mọ̀ wàásù fún chọ́ọ̀tì wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ fún. Bóde mọ́sálásí náà wọ́n ó ṣe wáàsí. Síbẹ̀síbẹ̀ ọkùnrin mi ò ní wo wo bí túṣu nùkọ́ tàgbàdo nùkọ́ oroko máa ń tọ́ jẹ. Bó o bá ti rí wípé ọkùnrin tó ń tẹ̀lé yìí ò fẹ́ràn rẹ̀. Ìwọ ò ṣe find another man. Àwọn míì tí ń kọnu sí ọ yóò ṣe gbà fún wọn kọjọ́ ó tó lọ. Ṣẹ̀wárẹ́ ni ọba ti wá jáde lébọ̀ tó kàn jẹ́ wípé ẹni táwọn ọjọ́ máa sọ̀rọ̀ ní ń wá. Ṣùgbọ́n tọkùnrin yìí ọ̀wà tá rẹ̀ wọ́n ń pe kinní kan ní transfer. Ó tètè transfer ìfẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ sí orí iṣẹ́ rẹ̀. Tó o bá transfer ìfẹ́ tó o ní sí ọkùnrin tí ò jẹ́ òsùn yìí tó o bá transfer ẹ̀ sí orí iṣẹ́ rẹ̀ jẹ́ kí n sọ fún ọ yóò dàbí ẹni pé iṣẹ́ yìí náà kò tí ń ṣe tẹ́lẹ̀ ní because wàá máa ní progress lórí iṣẹ́ yẹn. Ìtumọ̀ ni wípé ìfẹ́ tó o ní sí ọkùnrin yẹn o ti transfer rẹ̀ sí orí iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó wà nífẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ tó jẹ́ wípé iná iṣẹ́ rẹ̀ ó máa jò gẹ́rẹ́gẹ́rẹ́ torí wípé ìfẹ́ ògidì ló ní sírú ọkùnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n kò look after ẹ. Kí ló fẹ́ ṣe sí ẹni àfẹ́ àlọ́ràn. Mo kọrin kan nínú rẹ́kọ̀dù mi. Ẹ kú mọ̀ pé olórin nìyá bó mo ṣe kọ́. Mo ní wá ìdùnnú lọ sọ́dọ̀ Elédùmarè ọba tó dá ẹ sáyé. Má fi ìdùnnú rẹ sọ́dọ̀ ẹnì kankan. Ènìyàn ò lè fúnni láyọ̀ Elédùmarè ló ń pínre fúnni lọ́jọ́ tíre ń bọ̀ lọ́dọ̀ mi. Ẹ̀dá mi máa sùn lọ orí mi máa sùn lọ. Ẹlẹ́dá mi máa sùn o. Lọ́jọ́ tíre ń bọ̀ lọ́dọ̀ mi ẹ̀dá mi máa sùn lọ. Lọ́jọ́ tí olóore mi bá pè mí sórí aago mi ò ní wọ first make oníṣọ́nà rí ṣe bùwá wọlé gan-an. Ẹ ló ṣe wù mí nìyẹn congratulation mo kí ẹ kú oríire lọ́jọ́ tíre
ń bọ̀ lọ́dọ̀ mi ẹ̀dá mi máa sùn lọ orí mi máa sùn lọ ẹlẹ́dá mi máa sùn o lọ́jọ́ tíre ń bọ̀ lọ́dọ̀ mi ẹ̀dá mi máa sùn orí mi ṣòun gbọ́ o ṣòun gbọ́ o ṣòun gbọ́ lọ́jọ́ tíre ń bọ̀ lọ́dọ̀ mi ẹ̀dá mi máa sùn lọ orí mi máa sùn lọ ẹlẹ́dá mi máa sùn o lọ́jọ́ tíre ń bọ̀ lọ́dọ̀ mi ẹ̀dá mi máa sùn lọ. obìnrin mi tó bá ń ẹ̀spẹ́tì kọ́ ọkùnrin tí ń bẹ lókàn àyà rẹ̀ tí wọ́n bá pè é tó bá wojú fóònù rẹ̀ báyìí tí èbá ti sọkùnrin kò ní píìkì kọlù bóyá olóore rẹ̀ ló sì pè é. ọkùnrin kò sí fún obìnrin kan ṣoṣo bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí káre wọn á ní mẹ́ àwọn obìnrin wọn náà sì ti gba kámú mẹ́ náà ni àmọ́ ẹ̀sìn kejì yìí kìrìsìtẹ́nì me and my wife me and my husband ẹ̀yin gan lẹ́jọ́ obìnrin ọ̀pọ̀ ń ta ibẹ̀ nìkan bá ti ní tó bá ti lọ́kọ kan tẹ́ẹ̀jẹ́ lómi ò wọlé tẹ́ẹ̀fààyè gbẹ lómi ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn mùsùlùmí ní àtúnjọ́bìnrin ó ṣe díẹ̀ tó ra wọn lè kó mẹ́rin sílé kìrìsìtẹ́nì ẹyọkan yìí náà ní rọ́ọ̀sì ni àlẹ́ òkúta kíni I am a Christian to the core àwọn òbí mi mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ẹ̀sìn ìyá ò gbọ́mọlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo mọ̀ ó yé mi yéké kọ́dà ẹ̀sìn tí wọ́n fi bí wa torí lọ́yọ̀ọ́ àwa ò tí ì pẹ̀sìn tì ẹ̀sìn ìbílẹ̀ sì ń bẹ lọ́yọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ ẹlẹ́bìtì ló bí gbogbo yín kẹ́ ẹ tó dà fà bàbá ọkọ mi ní sọdún fá mo gbẹ́ran kàǹdù sábẹ́ ọmú ń ta mí mo ti jíjó fá gílágìlá gìgìlá gílágìlá gìgìlá gbogbo ẹ̀ ló pẹ́ lọ́yọ̀ọ́ àwọn òsì tí ì pátì bẹ́ẹ̀ ni àṣà àbílẹ̀ wa sì ń bẹ lọ́yọ̀ọ́ ibi mo wá ń lọ rèé jẹ́jẹ́ ìsọ̀tàn kan fún yín ọ̀rẹ́ mi kan alájà ní gbajúgbajà ni ẹni tí ń bá dákọ̀ rẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ ni ó ní níyàlé òun ló bá jáde láyé lọ́sàláìsí ó ní wọn ègbókùnlẹ̀ ní pálọ̀ táwọn èèyàn ń pàráàrò ó ní ló ń bá ní kó wọn bọ́ yàrá o kó wọn ó mú nǹkan kan o ó ní bọ́kọ òun ṣe wọlé sí yàrá tọ̀nù ló bá páàsì páìpù táwọn lọ́ páàsì ẹ̀ sí lẹ́yìn ó ń bá ń pa láàjì ẹ̀fún lélẹ́yìí àbẹ́ẹ̀dì ẹ̀fún lélẹ́yìí àbẹ́ẹ̀dì báwọn èèyàn bá wọlé ńkọ́ ó ní kíni ọlọ́bọ̀ òǹsùnjọ́ náà mo ní láhìláhìláńlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam wọn ègbókùnlẹ̀ o kọ́lọ̀ mọ́ sí alókù sìn kọ́lọ̀ mọ́ sí alókù sìn mọ̀ ni ẹ wò ó àwọn ọkùnrin wọ́n sọ wípé ńjọ́ tíyàwó wọn bá jáde láyé wọ́n gbọ́dọ̀ bóbìn sùn sóbìn gbọ́dọ̀ ṣerú ẹ̀ obìnrin tó jẹ́ wípé yóò sopọ̀ oṣù 5 gbandi kódà obìnrin míì lè prefer wípé látijọ́ tí ọba ti sọkọ òun mọ́ ọkùnrin mi ò ní gorí àyà òun yes obìnrin míì ní principle wọ́n ní principle tòdìkọ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọkùnrin ò ní ṣe bẹ́ẹ̀ ṣerú ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ aṣọ wípé kò àforí àfọrùn lọ́mọ rùtọ́ ọmọ gbẹlé lórí èyí tó gbẹ̀ nǹkan jẹ lánàá yàrá sùúrù láì because of body mo ní tá a ràn léèbó bú for because of body torí gbogbo bó ń ṣe nífẹ̀ẹ́ tó in fact I don't know where about wọ́n ní lọ́bàṣá ṣe kí ni ló gbé nǹkan jẹ ń ló fòjìjì ayé ètò ní ìwá tí mo pe àkọlé rẹ̀ ní ìfẹ́ ojú kan ọjẹ́ gbójú ń bẹ̀ ọjẹ́ mọ́ lòfẹ́ ojú kan gbogbo ẹ̀yin ọlọ́mọge 10-40 tó ti yẹ ká ẹ di grandma 10-40 10-50 nítorí ọkùnrin kan tẹ́ ẹ wà ní fẹ́lòmíì mọ́ kí ló dé ṣógun láyé ni ẹ mọ̀ jù rí bẹ́ẹ̀ bàbá wa ẹbí nísà òbí ọkọrin kan ó ní bọ́kọ̀ kan òré jinrin ẹgbẹgbẹ̀rún rẹ̀ á lọ bọ́kọ̀ kan òré jinrin ẹgbẹgbẹ̀rún rẹ̀ ó lọ ọkùnrin tí wọ́n wá ń sọ wípé àforí àfọrùn tó bá jẹ́ wípé ńlọ fẹ́ ó ti níyàwó tiẹ̀ bọ́lọ̀ ń ṣe kádàrá nìyẹn destiny ni bọ́lọ̀ ń ṣe kádàrá nìyẹn ẹ mọ́ 50 sílé ẹ jáde ẹ wọ́kọ̀ míì tó ìwọ tó dẹ̀ jẹ́ wípé adélébọ̀ ní ẹ́ tó kàn wò wípé
ẹni yìí ó yẹ ká ẹ jọjọ́ lọ́rọ̀ tí ọba ti gbórí dúró transfer àfẹ́ rẹ̀ sórí iṣẹ́ rẹ̀ sórí wòmíwò ìsìn tá a bá sin olówó ọlọ́run onímájẹ̀mú ń gbọ́ ìsìn tá a bá sin olówó tí olówó bá fún wa ní aṣọ tó kún kọ́ńbọ́ọ̀dù bí èèyàn bá sin ọlọ́run rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run èèyàn ó fún èèyàn ní aṣọ ayérayé tí ó wọ̀dọ̀jọ́ ayérayé rẹ̀ ní kí la wá ń bá ká òjìji ayé tò nínú ẹ ṣíà rẹ̀ fún gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ wípé wọ́n sì dúró lórí ìfẹ́ ojú kan ọkùnrin tí wọ́n fẹ́ràn kò fẹ́ràn wọn wọ́n wá takú kalẹ̀ ní tí ó ṣe ní í ṣeun bó o bá ju àdá bó o bá pidánpidán èèyàn lọ́mọ dà tọkùnrin ọba ti fẹ́ràn obìnrin kóbìnrin ó gbójú ni kọ́kọ́ lè ságbójú bẹ́ẹ̀ ni ẹ ṣíà rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n kárí bọnú ọ̀pọ̀lọpọ̀ àti èyí tó ṣe tán tó fẹ́ gbóògùn jẹ èyí tí ń wò mí o ẹ ṣíà rẹ̀ fún wọn káwọn náà bẹ́nẹ́fìtì lórí rẹ̀ kí wọ́n ó wò wípé pọ́kọ̀kan òre jìnnì ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ ó lọ àmọ́ àkọlé òjìji ayé tòní ni mo pe àkọlé rẹ̀ ní ìfẹ́ ojú kan ẹ wá mi ṣe tẹ́ ẹ bá wá mi ṣe ẹ yin ọlọ́run ẹ rí wípé pọ́kọ̀kan òre jìnnì ni ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ ó lọ. Wùmí Àtìbà lórúkọ tèmi tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Wùmí Òkọ̀rọ̀ another Òkọ̀rọ̀ is a counterfeit okòrè tí mọ́ dànù gbárí bí etí di ìpàkọ́ ò gbọ́ sùtì orí ẹlẹ́gàn ló ṣe kíni mo bẹ́ẹ̀ ti bá mi parí ẹ̀ nílé ìyá ọba ni ó jẹ́ mọ́ sọ fún yín pé ọ̀nà onídàrọ̀kùn rọ̀ṣà kọ́mọ olúfẹ́ ọmọ ilé lọ ẹ̀jẹ̀ máa pẹ́ mo fẹ́ lọ sílé ọ̀nà yá nílé bàbá mi mo fẹ́ lọ sílé Ọ̀yọ́ yá.